Ṣàǹgbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe live yìí. Ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ ń tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. Ẹ ti rí. Ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ bọ́tà bá bẹ́ẹ̀ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà mí 8,000. Ṣàǹgbọ́, iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000. Bọ̀tẹ́ bá fẹ́ lọ rà ní my 12 báyìí. Apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000. Àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o. According to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ní a lè dáko, a lè ṣàgbẹ̀. Ẹ máa bá ń ṣí ẹ̀. Ẹ gbọ́. Tọ́rọ̀ bá di pé a fẹ́ sọ̀rọ̀ lórí iyán àgbẹ̀ lónìí Yorùbá lónìí. Ṣé ń gbọ́? So tá a bá fẹ́ di ipá kí ṣe nǹkan kankan àgbẹ̀ lónìí lọ́wọ́. Ṣé ń gbọ́? So tó bá yẹ pé nípa ọ̀rọ̀ alátadé àwa la ní. Ṣé ń gbọ́? So Haúsá olóore kankan tó ń ṣe wá ẹ jẹ́ kó máa lọ kó ní kálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ti rí gbogbo ẹ̀. Ẹ ti rí gbogbo ẹ̀. Ẹ máa bá wa share, kẹ́ máa bá wa like, love, share. Ẹ máa bá wa ṣe, kẹ́ máa bá wa pín káàkiri, ẹ share gan kó máa káàkiri gbogbo àwọn ẹlẹ́nu òṣì tọ́ní tá a bá dá dúró ṣáà lè dáko kí la fẹ́ jẹ ṣáà lè ṣàgbẹ̀. Ẹ ti rí tòmátò làlúkà ń jẹ, ẹ ti rí àlúkà ń jẹ tòmátò. Ẹ ti rí àwọn èèyàn mi Iron Lady ọjà ọ̀dàn tòmátò náà ń jẹ yìí. Ẹ ti rí ẹ̀yin tẹ́ láàní tòmátò. Ọ̀dọ̀ wa náà ti wá ń koná ló ń ta lówó gelemọ fún wa. Ìwọ tó bá fẹ́ rà kọ́ńtàtì mi màá fún ẹ ní bí wàá ṣe máa ráwọn gbogbo nǹkan yìí rà. Díẹ̀ mi nínú àfọ̀já Trump kẹjẹ ká mọ̀. Ẹ ti rí gbogbo ẹ̀ ńlẹ̀ ó pọ̀ lẹ́bi yẹ̀pẹ̀. Kò ń ṣe bí nìkan o ṣe rí gbogbo ọ̀nà yìí láti ọjà ọ̀dàn títí lọ dé Wùnbẹ́ náà tó sí. Ibi nìkan láti bí títí Ìpòbẹ láti bọ́dà Nàìjíríà sí Benin Republic gbogbo ẹ̀ ló wà. Ibi nìkan la kàn ti láǹfààní àti dúró yá ni. Ẹ̀yin ìyá mi Ọlọ́run á ṣe ẹ jèrè ẹ fèrè jẹ̀kọ ẹ ní ṣe lásán lógo Ọlọ́run ẹ kú iṣẹ́.